Nasir El Rufai wọnú ẹgbẹ́ òṣèlú SDP lọ. Wọ́n lóun àtàwọn kan fẹ́ bá Tinubu fà á dáadáa lọ́dún 2027 ni o. Bí Nasir El Rufai, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀, ti ṣe kọ ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Kaduna ti sọ pé àwọn kò fọ́ o. Wọ́n ní kò sí àrà kan báyìí tí dàda ẹ̀ lè dà mọ́ nínú ọ̀rọ̀ òṣèlú, àti pé bó ti ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP bí ẹni tó ń wá nǹkan tí kò sọnù kiri ni o. Láàárọ̀ Monday ọjọ́ Ajé gan ni ìròyìn ọ̀hún gbàlù. Wọ́n ní El Rufai àtàwọn olóṣèlú kan nínú ẹgbẹ́ APC ni wọ́n kúrò nínú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì wọnú ẹgbẹ́ òṣèlú tí MKO Abiola lò lọ́dún 1993 láti fi díje dupò ààrẹ Nàìjíríà. Ohun tí El Rufai sọ ni pé èròǹgbà tí àwọn fi dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ni láti wá bí ọjọ́ ọ̀la àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ṣe máa dáa. Bẹ́ẹ̀ ni mo pinnu láti wọ inú ẹgbẹ́ títí tí màá fi òṣèlú sílẹ̀, ṣùgbọ́n ohun tí mò ń rí lásìkò yìí ń ṣe ni àwọn tó gbé ẹgbẹ́ òṣèlú yẹn lọ́wọ́ ń lò lọ́nà tí ìlú kò fi rọgbọ fáwọn èèyàn látàrí bí wọ́n ṣe ń darí ìlú o. Ní báyìí mo ti wọnú ẹgbẹ́ òṣèlú míì lọ. Èmi àtàwọn èèyàn kan tí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí la ó jọ ṣiṣẹ́ papọ̀ tí a ó sì mú ìyàtọ̀ bá ìgbé ayé àwọn ọmọ Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣèlú APC ti sọ pé alálàńlálá o, ẹgbẹ́ tó bá wu Nasir El Rufai ni kó lọ. Mímì kan kò lè mì àwọn, àti pé tó bá sọ pé òun kúrò nínú ẹgbẹ́ àwọn èèyàn ńláńlá kan ṣẹ̀ṣẹ̀ tún wọnú ẹgbẹ́ táwọn náà wà ní, pàápàá ní ìpínlẹ̀ Kaduna o. Fún ìdí èyí, àgúnlá o àgúntẹ̀tẹ̀. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni wọ́n sọ pé El Rufai ṣèpàdé pẹ̀lú Rauf Arẹ́gbẹ́ṣọlá, bẹ́ẹ̀ ló ya ọ̀dọ̀ pásítọ̀ Túndé Bákàrè náà. Ohun tí tẹlifíṣàn yìí sì gbọ́ ni pé níṣe ni àwọn olóṣèlú yìí ń kóra jọ láti wá bí ìjọba yóò ṣe bọ́ lọ́wọ́ Bọ́lá lọ́dún 2027. Alore TV, Alore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó